nílà ká ìmá ronú jinlẹ̀ lórí báyé bá ti ń lọ mo wòye ayé lọ kánrin kéṣe ọ̀rọ̀ ọmọ Wàsílà tọrọ ẹ ṣẹlẹ̀ pẹ̀lú àwọn olóòlù mo dìde mo lọ bẹ̀ ọmọ yẹn wò pẹ̀lú ìdí àti nǹkan ó ní nǹkan tó fà á tí mo fi lọ o àwọn kan ní wọ́n ta mí jí o kí ni nǹkan tó ṣẹlẹ̀ ẹrú Ọlọ́run kan ló pè mí láti ìlú òyìnbó níjọ́ tí ọ̀rọ̀ olóòlù ṣẹlẹ̀ gángan ló pè mí ó lọ́lọ́run ti gbàdúrà ẹ̀yin àfáà tẹ́ kì í so ní wàhálà tẹ́ kì í dá ogun sílẹ̀ nílùú Ọlọ́run ti bá yín lé àwọn alákatakítì Ọlọ́run ti lé wọn wọlé they are looking for a means to stage a comeback ẹ má jẹ́ ká lu ọ̀rọ̀ ọmọbìnrin Wàsílà yìí láti fi comeback o they are planning wọ́n rí i pé ayé ti rí àwọn tán wọ́n ti cast àwọn ayé rí wọn pé àwọn eléyìí ò ní nǹkan kan tí wọ́n gbé dání ju pé wọ́n àdáyé wù lọ pẹ̀lú gbogbo ohun tí wọ́n ti ń fàbọ̀ this same group àwọn ní wọ́n pe àlejò wá bàdàn tá a pariwo ń jọ sí o àwọn náà ní ideology wọn ńlọjọ tàwọn tí wọ́n kó ọmọ l'Ógbómọ̀ṣọ́ àwọn ní wọ́n dá wàhálà sílẹ̀ ní oríṣi ìlú 5 nílẹ̀ Yorùbá wọ́n rò pé àwọn ti jẹ lọ kọ́lọ́hún tó gbèrú yín dìde bẹ́ẹ̀ nìyẹn sì ń bá mi sọ̀rọ̀ nìyẹn ó láàmọ́ tí wọ́n fojú tiyín kan rí o tó bá jẹ́ ẹni tọ́lọ́hún ò dúró tì níyìn ni ó ṣeé ṣe ká má gbúrò ń tàn wọn torí lódodo wọ́n bá mi fa bàbá ńlá wàhálà ìbálórúkọ jẹ́ tí mi ò rírò ẹ̀ rí threatening intimidation àtọ̀pọ̀ nǹkan tí ò ṣẹlẹ̀ rí inú ayé kódà wọ́n fẹ́ lè sọ fọ́lọ́run pé kọ́mẹ̀jẹ̀ àmì mọ́ kí ló fà á amrọ̀bà kì í ṣàdúrà fọlọ́pàá tí ń di lọ́wọ́ o bí ó ṣe mú kúrò láyé ń ló máa wá tí ò bá rí bẹ́ẹ̀ ẹnìyẹn wá sọ fún mi pé ẹ tètè lórí ọ̀rọ̀ ọmọbìnrin yẹn ẹ tètè lọ bá ẹ má jẹ́ ká débẹ̀ sí yín tí wọ́n bá débẹ̀ sí yín kò ní dáa o bẹ̀tìgbà tọ́lọ́hún gbèdé èmi ní jọ́nì níjọ́ kejì àárọ̀ ọjọ́ kejì ni mo ti lọ Àbújá àmọ́ mo kọ sórí social media pé ẹni tó bá ń mọ àdírẹ́sì ọmọbìnrin yẹn kánjọ kan bá mi wá mo wá dé mo tàbújá dé mo lọ síbẹ̀ ẹ wo àpọ́nlé tí mo ṣe fáwọn èèyàn yìí ọmọ ilẹ̀ tí wọ́n gbọ́dọ̀ gbé sórí bẹ́ẹ̀dì ẹni yẹ̀yẹ́ tán gbọ́dọ̀ pọ́nlé ẹ wọ̀rọ̀ àpọ́nlé tí mo ṣe fún wọn ẹ wo ń tán fi dá padà ìyẹn ló wà jẹ́kẹ̀dá ó ronú pé kí ni ń bẹ lábẹ́ ọ̀rọ̀ yìí gangan agbánilójú orúnkún ṣẹ̀jẹ̀ kí ló ka yín lára tó tó báyìí lórí ọ̀rọ̀ pé a lọ bá Wàsílà àsìlá fún ní 400,000 rẹ̀ kí ni ìṣòro yín kí ló ka yín lára tó báyìí ẹ wá nílà ká ìdé bíi pé ẹ ti ẹ kì í change system yín bẹ́ẹ̀ ṣe ń bá bọ̀ látayébáyé náà ni the same èébú the same ọ̀nà parun náà lẹ́ ń tọ́ ẹ change kankan ló wá jẹ́ kí n mọ̀ yí pé ẹni tó gbégi léjìká ni tí ń bẹ lẹ́yìn ọ̀pọ̀ ju tiwájú lọ ọ̀tọ̀ ní intention wọn tán fi lọ bọ́ ọmọbìnrin yẹn mo fi Ọlọ́run búra wọ́n fẹ́ dá ibùdó ogun ẹ̀sìn sílẹ̀ ilẹ̀ Ìbàdàn ní wọ́n fẹ́ fi ṣe basis tí ò bá rí bẹ́ẹ̀ wáì tó jẹ́ pé Ìbàdàn náà ti gbàlejò nígbà tí wọ́n gbìyànjú àti lọ́ǹtì ṣẹ̀ríà lọ́yọ̀ọ́ wáì tó jẹ́ pé Ìbàdàn náà tún ti tẹ́rí ẹ̀ padà sí wáì tó jẹ́ pé ńgbà tí wọ́n fẹ́ ṣe kówó jọ ìlú Ìbàdàn ni wọ́n ti gba àwọn ìlú kan tí wọ́n bìlí pa wọn ti gbà á tó jẹ́ pé àìdákẹ́ gbogbo wa ńlọ lé wọn kó mbẹ̀ nínú ẹ̀ l'Ògbómọ̀ṣọ́ wa wọ́n ti sí ṣọ́ọ̀bù s'Ògbómọ̀ṣọ́ wọ́n sí ṣọ́ọ̀bù s'Ọ́yọ́ wọ́n sí ṣọ́ọ̀bù sí ìlú méjì ní Ọ̀ṣun wọ́n sí ṣọ́ọ̀bù káàkiri wọ́n rí Oǹdó Èkìtì wọ́n rí bẹ̀yẹn wà àti Lagos State àmọ́ wọ́n rí Ìbàdàn bí ìlú tó cheap táwọn lè tibẹ̀ dá ogun sílẹ̀ bí ẹ bá fẹ́ jà nígbà míì tó bá rí wípé alábòsí ti wọlé tọ ọmọ sọ́dọ̀ ìyá ẹ̀ èèyàn change system jà àmọ́ bọ́lá ń ṣe dáhùn kálukú ni ó ṣe wùwà Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam Ànábì ti pinnu pé àjàgùn tán ní ogun Khandak nígbà tí wọ́n ti bá wọn jagun mùsùlùmí ṣẹ́gun Bádàrí àwọn náà ṣẹ́gun ní Uhud ogun Khandak wọ́n múra lọ́wọ́ Ànábì ti gbọ́ pé wọ́n ń gbé ogun bọ̀ mùsùlùmí ti múra tán l'Ànábì wá rí àṣírí tó wà lábẹ́ ogun tó ń gbé bọ̀ yẹn ogun tó ń gbé bọ̀ wọ́n fẹ́ ká wọn mọ́lé kan pa wọn mọ́lé ni wọ́n fẹ́ sọ ìlú Mẹ̀dínà di ibùdó ogun wọ́n fẹ́ káwọn mùsùlùmí ò fura pẹ́ẹ́pẹ́ ìlú Mẹ̀dínà á ká wọn mọ́bẹ̀ á pa wọn run mọ́bẹ̀ ìyẹn l'Ànábì gbọ́ l'Ànábì fi withdraw Ànábì wá pé gbogbo mùsùlùmí pé ẹja ṣèpàdé ẹja change ìbínú wa o ẹ mú mọ̀ràn wá Salman Faris ló wá mú mọ̀ràn wá pé ẹja gbẹ́ kòtò Khandak òun ti witness ogun Persia rí wọ́n máa gbẹ́ kòtò yí odidi ìlú po táwọn ọ̀tá ò ní ráyè lè wọ̀lú yẹn ẹja gbẹ́ kòtò tó jìn Ànábì dẹ́gbà bẹ́ẹ̀ wọ́n wá gbẹ́ kòtò yẹn ó jìn ọkọ̀ jantẹ́sínléfò wọ́n wá wà nù ilé fún odidi bí ọjọ́ mẹ́jọ àbíjọ́ mẹ́sàn-án àwọn ọ̀tá sọ̀rọ̀ àǹdí wọ́n rí gbígbà nígbà wọn ò rí wọn gbígbà mọ́ ìbínú Ọlọ́run ló padà rán òjò atẹ́gùn burúkú tí ń fi èrùpẹ̀ fọ́ wọn lójú lọ́rùn sí wọn Ànábì change ogun yẹn kì í ṣe pé tójó Ànábì change ogun yẹn kì í ṣe pé tọ̀tẹ̀ o ọ̀rọ̀ Wàsílà ìlú Ìbàdàn fúra omi ti fẹ́ tẹ̀yìn wọ̀gbìn lẹ́nu o àwa mùsùlùmí tá kì í ṣe alákatakítí
ẹ jẹ́ ká fura àwọn èèyàn yìí ní nǹkan kan tí wọ́n fẹ́ gbà lórí ọ̀rọ̀ yìí lóòótọ́ wọ́n fẹ́ lu ọ̀rọ̀ Wasila láti fi stage come back torí ẹ rí i pé Ọlọ́run ti tú àṣírí àwọn pé ẹ̀yin ò ní nǹkan kan tẹ́ wá ṣe láyé ju fitna lọ. A'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim Quran chapter 28 verse 68 wa rabbuka yakhluqu ma yasha'u wa yakhtar ma kana lahumul khiyara subhanahu wa ta'ala amma yusriku. Al-Quran ní èmi Ọlọ́run bó ṣe wù mí ni mo dáyàn adá àwọn kan nítorí àpọ́nlé adá àwọn kan nítorí àbùkù ẹni adá fún náà Jahannama kò sọgbọ́n tó lè rí dá ìwà Jahannama ní ọmọ o kódà bí ń gbé lọ́dọ̀ ara alẹ́ àlìjẹ́nà nítorí bá a ṣe dáa ní ti ń bẹ nínú jíìnì ẹ̀ta perfect sínú blood ẹ̀ yóò ṣiṣẹ́ bẹ́ẹ̀ bá rí ìdin láàrin púpù láàrin ìgbẹ́ nìdín tí ń sayé òórùn gbẹ́ yẹn lọ́fíńdà ní sígbẹ́ tẹ́ ẹ bá tẹ pẹ̀fíìmù sí ó bí lè pẹ̀fẹ́ pa òun kí ló dé tó jẹ́ gbẹ̀yìn ò lè trend àfi láàrin crisis kí ló dé tó jẹ́ pé tẹ́ ẹ bá ti ẹ níwà sí ẹyọ kan tí kankan nu yóò ṣe tára yọ rẹ kọ̀ọ̀kan bẹ̀ tí ó go viral tẹ́lẹ̀ yóò rí mú bẹ̀ tọ̀hún ó rí mú bẹ̀ pé ẹ̀kọ́ lélẹ́yìí Islam lọ́nà lóòótọ́ àfẹ́kọ́ ẹ pa ẹ̀sìn wa ní apá ẹ̀sìn ká ẹ máa ṣe wá sí hatred sí àwọn ẹ̀sìn míì ẹ̀yin náà lẹ dá wàhálà ìsílẹ̀ mo ṣe wí o ẹ̀yin lẹ lọ àtàkì àwọn oníṣẹ̀ṣe o ẹ̀yin lẹ àtàkì àwọn Christianity o ẹ̀yin náà lẹ sọra yín jọ headquarter lẹ fẹ́ gbé kúrò ní Ọ̀ṣun lẹ fẹ́ gbé wá lùbàdàn àní gbà fún yín bí ṣe wulẹ̀ kó mọ torí alábòsí ni yín báyé bá ń bá bàjẹ́ lọ bàráyé bá ń bá bàjẹ́ bọ̀ ká sọ́wọ́ àwù káwa náà ká mọ̀ dára. Bàbá wo Olúbàdàn lẹ̀ Ìbàdàn ọ̀rọ̀ yìí jọ̀wọ́ yín bàbá mi ẹ jí ẹ mọ́ sùn ẹ jí dìde. Lóòótọ́ n tó ṣẹlẹ̀ láàrin Wasila àti àwọn olóòlù apá kan dùn ìlú Ìbàdàn apá kan dùn gbogbo ayé ọmọbìnrin yẹn jẹ̀bi àwọn olóòlù náà jẹ̀bi tá a bá sọ̀rọ̀ hàn ẹbí tọmọbìnrin yẹn jẹ mo ti sọ bẹ́ẹ̀ kì í ṣe gbogbo ohun tí mo sọ lórí fídíò tá a lọ sí lọ́dọ̀ ẹ̀ lágéjáde afẹ́sí ní part 1 and 2 ni mo ti sọ ẹbí tọmọbìnrin yẹn jẹ fún ẹbí àkọ́kọ́ tọmọbìnrin yẹn jẹ ni pé nígbà tí wọ́n ti announce pé kẹ́nìkan kan mọ́ obìnrin ọmọ rí olóòlù àsìkò táwa mùsùlùmí àtàwọn ẹlẹ́sìn mi ò jà fún ráìtì wa àti ìrí ìjà yẹn jà wáì tí wọ́n fẹ́ fi rẹ̀ ṣe sacrificial lamb ẹni tó rìkọ́dù èrò tí ń bẹ lẹ́yìn èèyàn automatically orí ẹni tí ń bẹ wájú náà that one is sure why tó jẹ́ pé bàbá tiẹ̀ ṣe jìyà tó bá tiẹ̀ sọ pé ó fẹ́ sí ti Islam láàrin ẹgbẹ̀rún obìnrin láàrin ọgọ́rùn ọkùnrin obìnrin kódà láàrin 40 obìnrin ilẹ̀yàn tí ń rí rìn bẹ́ẹ̀ Kúránì ní wala tulqu bi aydikum ila tahluka do not invite destruction into yourself. àánú lọmọbìnrin yẹn rí gbà o mo fi Ọlọ́run búra àwọn èèyàn tí wọ́n jẹ́ alákatakítì káláwọn ní kinní yẹn fọ́ọ̀lù sọ́dọ̀ wọn wọ́n pa ìwé ẹni bẹ́ẹ̀ bí ọba rí bẹ́ẹ̀ báwo ni wọ́n ṣe pa Dìbórà ní Sókótó níjọ́sí máa dúró ariwo tí mo pa nígbà tí wọ́n pa Dìbórà ní àwọn lecture mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ tó hot ni mo ṣe láti fi condemn pípa tí wọ́n pa Dìbórà wàláhì káláwọn ni àwọn tí wọ́n dájọ́ ẹ pádàlù yìí Ọlọ́run ló mọ tí ò ti ṣẹlẹ̀ o ká ní àwọn ni wọ́n wà ní position táwọn ènìyàn wà torí ìkà ni wọ́n ìkà burúkú wọn láàánú lójú wọn rẹ́dì láti bá ní tó dáa jẹ́ nítorí tí wọ́n jẹ́ tí wọ́n mú. Bàbá Olúbàdàn ilẹ̀ Ìbàdàn ẹ jí ẹ mọ́ sùn ẹ fìgbà kan sùn ọba tó lápọ́nlé ní nínú gbogbo ọba ilẹ̀ Yorùbá àwọn èèyàn yìí fẹ́ sọ ìlú Ìbàdàn di ibùdó ogun ẹ̀sìn náà fẹ́ sọ́dà wọ́n fẹ́ sí ṣọ́ọ̀pù sílùú Ìbàdàn gbogbo bí tí wọ́n sí ṣọ́ọ̀pù sí láti bá wọn ti ṣọ́ọ̀pù o èyí tá a sì rí ti àkáàsì tí wọ́n ajẹ́ kán mọ̀ yìí pé bó ṣe rí ni ó ti di ìlú 4 nílẹ̀ Yorùbá tí wọ́n sí ṣọ́ọ̀pù sí tó jẹ́ pé gbogbo ẹ̀ wọ́n ń bá bùkún kúrò ń bẹ̀ ni o ìlú Ìbàdàn kí ni wọ́n rí lára ìlú Ìbàdàn wáì tó jẹ́ pé ìlú Ìbàdàn ni ẹ ti gbàlejò ìlú Ìbàdàn ni ẹ ti ń ṣe lọ́ńchìn ìlú Ìbàdàn ni ẹ ti ń kóra wọn jọ wáì tó jẹ́ pé ìlú Ìbàdàn ni ẹ plant àwọn 4 kan sí kó jẹ́ pé àwọn ni wọ́n máa jẹ́ ni tí ó máa hit àwọn tí ó máa forward fún wọn wáì ìlú Ìbàdàn nínú gbogbo ìlú àwọn tó jẹ́ olórí wọn ṣebí ìlú tí wọ́n náà ń bẹ wọ́n try rẹ̀ nílùú wọn kò níyì wáì tí wọ́n fẹ́ wá sàwádọ̀tà ara wa ẹbí tí ọmọbìnrin yẹn jẹ ni pé ó record gbogbo nǹkan kan ní content alfitnatu naima falanatullahi ala man ayqadha jẹ́jẹ́ ni fitina sùn ẹni ó bá jí wàhálà dìde lanatullahi alayhi ńlá tí sùn wáì tọmọbìnrin yẹn kọlọ mọ làánà ọmọbìnrin yẹn o wáì tọmọbìnrin yẹn tó lọ tó tún wá jù sórí afẹ́fẹ́ àwọn ọmọ ayé òde òní Ọlọ́run ló mọ bí wọ́n ṣe máa ń ronú ẹbí tọmọbìnrin yẹn jẹnu ẹ wá rí ẹbí tán bàbá olóòlù ó pín sọ́nà méjì ẹbí àkọ́kọ́ ilé tó burú gan ni wípé láti máa gbé ọ̀rọ̀ sọmọbìnrin yẹn lẹ́nu pé òun bleed nígbà tọmọ yẹn ò bleed ara òun ò balẹ̀ mọ́ nígbà tí ó sì nǹkan kan tó ṣe kí ló dé tá a fẹ́ máa lo packaging that's point number 1. Point number 2 olówó tán gbà lọ́wọ́ ẹ̀ àwọn owó kan bẹ tó jẹ́ owó òríra
téèyàn ó wò yí pé kí la fẹ́ fi owó báyìí ṣe owó tí wọ́n gbà lọ́wọ́ ẹ̀yẹn is point number 2. ọmọbìnrin yẹn jẹ̀bi pé wọ́n kéde orú òfin yẹn lóhun nìkan láì ní àwọn tí wọ́n jọ tímọ̀ àwọn jẹ̀bi pé wọ́n lo packaging. mo ti sọ bí wá sí tó kọjá lọ bẹ́ẹ̀ bá ń ṣẹ̀sìn tí ò bá fọ̀ làjú kún yóò máa ní problem o. gbogbo ẹlẹ́sìn ilẹ̀ Yorùbá ẹ wájú àfọ̀ làjú kẹsìn àwọn tó gbẹ̀sìn wá tá a gbẹ̀sìn lọ́dọ̀ wọn wọ́n fọ̀ làjú kẹsìn wọn fa ibo làwa ti gbé tiwa wá mùsùlùmí package Christian lo packaging traditionalist lo packaging ara wọn mùsùlùmí làwọn kan tí wọn ní wọn bí ọmọ kan Kùránì ń jábọ́ Kùránì tẹ̀lé wá látọ̀run ibo lọ́lọ́run ti ṣerú ẹ̀ wá ìtọ́lọ́run ṣerú ẹ̀ nígbà Nábì bẹ láyé ó sì jẹ́ pé lọ́dọ̀ tí ń lọ́mọ ọ̀tẹ̀ ní Kùránì ọ̀tẹ̀ lọ́mọ wá láti oyún pẹ̀lú ẹ̀jẹ̀ bàbá ńláàrọ̀ ni packaging. arínú àwọn ẹlẹ́sìn Christianity tí wọn láwọn lè jí òkú ládùúrò òkú tí ń bẹ mọ́ṣúárì ládùúrò òkú lára táwọn èèyàn wọn fẹ́ lè sọ pé gbogbo tó bá gbà wọn sí tán ẹ̀ ṣe lọ bá wọn jí. àwọn kan tó ń yọ apá ọmọbìnrin kan tí ń yọ apá kiri tẹ́ ń pa àwọn làwọn na apá ẹ̀ wò bá sì rí yẹn ṣe tú packaging ni lásìkò táwọn orílẹ̀-èdè kan bẹ lórí technology ara rú ẹ̀ ní tàwọn traditionalist náà packaging kákànjọ dẹ́rù bara wa kí mùsùlùmí ó káwọn èèyàn lè believe pé agbára ń bẹ ní Islam káwọn èèyàn lè believe pé agbára ń bẹ ní Christianity káwọn èèyàn lè believe pé agbára ń bẹ ní ṣẹ̀ṣẹ̀ ká máa wá lo packaging tó bá jẹ́ pé lódodo ni tọmọ yẹn wí tọrọ mọ yẹn fi Ọlọ́run búra pé ẹ̀jẹ̀ ò jáde lára òun kankan ò dẹ̀ sóhun tó bá jẹ́ bẹ́ẹ̀ packaging nìyẹn kò bófin Ọlọ́run kò bófin táyé gan ìyẹn lẹbi tí wọ́n jẹ àmọ́ o ewúrẹ́ ti wọlé ìyá aláwo ọ̀rọ̀ dogun pẹ̀lẹ́ báyìí o bí àwọn èèyàn yìí ṣe pariwo jáde ló mú mi change mind àti lọ sí kóòtù ọjà bíi pé àwọn èèyàn yìí bẹ̀rẹ̀ náà níwọ̀n kí ní finishing bí wọ́n ṣe ṣe lórí àfáà tí pásítọ̀ kan lu ẹlẹ́hà níṣẹ́yìn nìyẹn àwọn náà ní wọ́n discourage wa táwa ò fi dá sí mọ́ wọ́n bú wa àfọ́n ní unity sọnù ẹ sọ pé ìrìn tí ń ṣẹlẹ̀ ń sẹ́yìn ní láì mọ̀ pa ti lọ ìyẹn ló jẹ́ káwa withdraw lórí ọ̀rọ̀ sẹ́yìn tó ní àárọ̀ yìí kí ni wọ́n ṣe fáfáà yìí ọmọ tí incident ṣẹlẹ̀ pẹ̀lú òun àtàgbàlá Gabriel kí ni wọ́n ṣe lórí ọ̀rọ̀ ọmọ yẹn ibà wọ́ọ̀nù wọn ebi hàn jáde tẹ́ ń sọ wípé ẹ̀sìn wo ní ń bẹ lára tiẹ̀ gan lọ́mọ títí ń ka Kùránì ẹ̀ ìtìjú ni ẹ̀ mọ̀ pé àwọn èèyàn ń rìkọ́ọ̀dù gbogbo àwọn madness yìí yẹn pamọ́ ni ẹ̀ kí ń tìjú ni aláìsàmì ń kọ̀rọ̀ jùlọ Rasheed kò sẹ́ni tó píìkì nínú yín ni ọ̀rọ̀ ọmọ tó wá látọ̀dọ̀ àgbàlá Gabriel ibo lẹ́ bá jálè ní o sọmọ yẹn ti dà fáàsó ti á gbogbo Kùránì sórí sí ti ń ṣe wáàsí abẹ́ ti sọ́ di lè mọ́mú bì kan ọ̀kan tó nìyẹn tí ń bá ní kí n máa kà more than 10 tó jẹ́ pẹ́tọ̀ ní nǹkan tẹ́ ní intention ọ̀tọ̀ ní nǹkan tẹ́ mọ̀ gbé jáde ẹ sá wà desperate láti ní network ilẹ̀ ń wà at all cost ilẹ̀ Yorùbá ẹ má jẹ́ káwọn èèyàn yìí kan fi àṣẹ politics wọ́n ti fẹ́ sọ ọ̀rọ̀ ọmọ Wàsílà yẹn wọ́n ti fẹ́ sọ the politics ẹ dẹ̀ má gbọ́kànlé ìjọba láti jẹ́ ìta àti ń pariwo radical ideology ọ̀rọ̀ wọ́n gbàlejò wá Ìbàdàn àwọn bandit wọ́n wọ Ògbómọ̀ṣọ́ tó jẹ́ pé the same ideology tẹ́ ń preach làwọn èèyàn yìí náà preach pariwo nígbà náà lọ́hùn kọ́nà wọn tó wá tó àṣírí wọn pé n tí wọ́n gbé dání pẹ̀lú ọ̀rọ̀ ẹnu wọn táwọn yẹn wà lọ yọ jáde pé ẹ sọ báyìí ẹni ẹ̀sìn yín ní apá ẹ sọ báyìí ẹ̀sìn yín ní kẹ́ẹ̀gẹ́ lórí ni ẹ sọ báyìí ẹ̀sìn yín ní kẹ́ẹ̀gẹ́ lọ́wọ́ ni ẹ sọ báyìí wáyì tó jẹ́ pé n tó burú lẹ́yìn mú jáde nínú Islam ẹ̀rí tó dáa mú jáde kí ló dé tó jẹ́ pé gbogbo tiyín Áfíríkà ẹ̀sà dá wàhálà sílẹ̀ gbogbo bí tẹ́ bá dé wàhálà lè máa dá sílẹ̀ bàbá mi Olúbàdàn lẹ́bàdàn kùlúlé àwa dìfì màbúdá mi náà ṣìgàrí wàmúdọ̀mú nárí mi tẹ̀sítẹ́ ṣìgàrí sàràrí wàmúdọ̀mú nárí mi tẹ̀sítẹ́ ṣìgàrí sàràrí kùlúlé àwa dìfì gbogbo ọ̀rọ̀ tẹ́ bá rí tó di nǹkan ńlá láyé tí ń jọ bùlà màbúdá mi náà ṣìgàrí láti ibi kékeré ló ti bẹ̀rẹ̀ láti ibi pínpín ló ti bẹ̀rẹ̀ nítorí pé kí ni kùlúlé àwa dìfì màbúdá mi náà ṣìgàrí wà mú dọ́ọ̀mù náà rí tẹ́ bá rí iná bí ń dò búlàbúlàbúlà tó di mọ́tò epo ń jóná ó bẹ̀rẹ̀ láti pé nǹkan kankan sára wọn sára bó ṣe sára wọn yẹn ló múná kékeré bó ṣe di ńlá mọ́ wọn lọ́wọ́ kò yé wọn ni o. bàbá Olúbàdàn lẹ̀ Ìbàdàn bó láti manage situation yìí táwọn èèyàn ò ní ti àtàrà ọ̀rọ̀ yìí stage come back ayé ti mọ̀ wọ́n pé òṣèbí ni wọ́n ìkà ni wọ́n bó ni wọ́n ṣe nílùú ọ̀rọ̀ tí ń bẹ́lẹ̀ yìí láti fi stage come back. bàbá mi Olúbàdàn lẹ̀ Ìbàdàn wọ́n máa ń pòwe kan lẹ̀ Yorùbá wọ́n á ní ẹlẹ́yọ̀rọ̀ náà lọ́nà kẹ́ẹ̀ tó bá jìyẹ wí jackal náà ń pè lẹ́lẹ́yọ̀rọ̀ wọ́n tún ń pè ní fox lédè òyìnbó ẹdìyẹ lòun máa jẹ láyé john ẹnìkan tó lágbo adìyẹ poultry ńlá wọn adìyẹ ní géètì kan ni wọ́n gba ọ̀nà géètì kan ibi tó tógi sí wọ́n fọ́n jáde ní táìmù tí jackal ẹlẹ́yọ̀rọ̀ tó yọ wọbẹ̀ tó ń fẹ́ máa jẹ wọ́n láti tó fẹ́ máa jẹ adìyẹ bàbá yẹn àtàwọn ọmọ ẹ̀ wá bẹ̀rẹ̀ sí ní lé àwọn adìyẹ yẹn wọnú ọgbà padà lẹ́ni láàká ìkan wá sọ fún ẹ pé àbà ó ṣe lé ẹ lọ́yọ̀rọ̀ lọ́nà kó wá fàbọ̀ fàdìyẹ ẹlẹ́yọ̀rọ̀ jẹ́ ọ̀làdìẹ
fáwọn adìẹ lẹ̀ ẹlẹ́yọ̀rọ̀ gangan ni main target main enemy òun gangan ni kò target lé kúrò tó bá ti lé kúrò ní environment bí àwọn adìẹ wàá padà bọ̀ wàá fàbọ̀ fàdìẹ àwọn ẹlẹ́yọ̀rọ̀ ni wọ́n ti yọ wọlé àwọn ẹlẹ́yọ̀rọ̀ tẹ̀ ń dá wàhálà alẹ́ káàkiri ìlú mẹ́rin ni wọ́n dá wàhálà alẹ́ sí nísìn tọ́jẹ́ pọ́nà ló mọ̀ tí ó parí àwọn wàhálà yẹn àwọn wàhálà yẹn ó dákú ni kò kú ìlú mẹ́rin ni wàhálà wà ń bẹ báyìí tó jẹ́ pé àwọn ni wọ́n dá sílẹ̀ tí wọ́n bá lọ dá sílẹ̀ nílẹ̀ Ìbàdàn báwo ni ètò ìdìbò tí ń bọ̀ ṣe níran fìtínà wọn yìí lọ́wọ́ torí kò sí tó kan olóṣèlú tẹ́ ẹ bá pariwo dọ̀la pé kíjọba bá yín dá sí kíjọba bá yín dá sí ìjọba lè má dá sí o tó lóṣèlú bá rí i pé nuisance value wọn ó pè àwọn láti lo nuisance value wọn olóṣèlú rẹ́dì láti gbé wọn mọ́ra o tí wọ́n bá rí i pé wọ́n ní nuisance value táwọn lè fi dá nǹkan rú torọ́pọ̀ àwọn olóṣèlú ń bẹ tó jẹ́ pé nbí kan dá nǹkan rú ní fún ẹ̀rọ náà wọlé o ètò òbò níbọ̀ yìí níta àwọn èèyàn yìí fẹ́ fẹ̀ lójú ìbáwò láti pa náà bàbá Olúbàdàn lẹ́bàdàn báwo lẹ́sìn pé àwọn olóòlù báwo lẹ́sìn pé ọmọ tí nǹkan ṣẹlẹ̀ sí ẹgbẹ́ àwọn ìjòyè kan dìde kan lọ yanjú ọ̀rọ̀ yẹn ẹni tó bá yẹ kó ṣe sọ́rí kó ṣe sọ́rí owó tí wọ́n bá gbà lọ́wọ́ ara wọn kán dá padà ẹni tó bá yẹ kó gba wọ́nì pé láyé rẹ kó gba wọ́nì ẹni tó bá yẹ ká sọ fún pé ẹ̀rì package ayé ti lajú kọjá ilé ìtẹ̀ǹdánwò yìí ẹ sọ fún wọn torí dúró kàmá yẹ dúró dáàrú máa ń lámú yẹ dúró kàmá yẹ dúró dáàrú àdáàrú yẹ dúró àlè yí bí bàbá ṣe ń yí báyé bá ń yí kàmá báyé yí ẹni tí ò báyé yí olúwa rẹ̀ á bá gbà lọ bí wọ́n ṣe kọ́ nílẹ̀ Yorùbá nìyẹn ayé yí ọ̀rọ̀ wọn tìyàn mọ́lé generation tí ń bọ̀ ò ní gbà o àbáwọn ọmọ tó jẹ́ pé ọmọ ọdún mẹ́wàá tí ó máa bá yàn sọ̀rọ̀ nípa tí ń bẹ ní space orí àwọn ọmọ yẹn pé ju ti àwa generation sí lọ bá Ifá kíkiní yẹn má lọ jẹ́ pé ọṣẹ ọ̀nà àbùkù ni ó fi wá èèyàn máa yí bí bàbá ṣe ń yí ni mùsùlùmí ẹ move pẹ̀lú gbà christian ẹ move pẹ̀lú gbà traditionalist ẹ move pẹ̀lú gbà ẹ yí bí bàbá ṣe ń yí bẹ́ẹ̀ bá yí bí bàbá ṣe ń yí yọ̀dọ̀ ṣe máa yín lára o ẹ lọ package gbogbo ká máa gbé ọ̀rọ̀ síyàn lẹ́nu sọ pé òun bleed kò bá ìgbà àsìkò yìí mu kò bá ìgbà mu ní tí ó bá ṣẹlẹ̀ ní ó ṣẹlẹ̀ lásìkò táwọn orílẹ̀-èdè kan wà lórí technology ẹ lọ wo Saudi Arabia ẹ lọ wo ten plan fún wọn ní home city tó wà ní Jeddah ten plan lọ́wọ́ the first robotic city throughout the world billions of dollars ni wọ́n ná sí ètò ga jù nínú tí wọ́n plan ni pé wọ́n fẹ́ gba World Cup ní 2032 World Cup tán fẹ́ gbà ibi tí wọ́n ti gbá final ball yẹn ní home city náà gbé sí wọ́n lọ gbé stadium yẹn wọ́n lọ gbé sí 120 story building 1,500 feet 120 story buildings Cocoa House tó wà nìbàdàn ìyẹn ga jù lọ ní ìgbà mẹ́wàá tàbí gbà lẹ́sẹ̀ ìgbà méje kó wá jẹ́ pé orí rẹ̀ ní stadium wà stadium tí ó gbà yan 46,000 èèyàn láti jókòó confidently tí wọ́n sì wo bọ́ọ̀lù orí ibẹ̀ náà dẹ̀ ní fíìdì wa ẹ wo bó ṣe ga tó ẹ wo ń táwọn ń ṣe ẹ wo ń táwa ń ṣe nílẹ̀ Yorùbá kí ló dé tẹ fẹ́ sọ wá dárò oko ẹ̀ lájú ni aláìsàmì ń kún rọjú ló ń rọ̀ṣì báyé bá ń bá bàjẹ́ lọ báráyé bá ń bá bàjẹ́ bọ̀ ká sọ wà wù káwa náà ká má dára wọn báyé bá ń bá bàjẹ́ lọ báráyé bá ń ká sọ wà wù káwa náà ká má dára ẹ dákun kí ló ń bí wọn nú bí pé mo lọ fíṣítì wá sílá èmi náà dẹ̀ lu ọgbọ́n àgbà fún wọn ìgbà tí mo dọ̀hùn mo pọ́n wọn lé àwọn ọmọ ilẹ̀ tí wọn kì í pọ́n lé ẹ̀rí tí wọ́n ń pọ́n wọn lé ni tí wọ́n sọ pé akọ̀sọ́ tí wọ́n aṣojú wọ́n rí pé kíní yẹn ti bá gbogbo plan àwọn jẹ́ wọ́n fẹ́ lò láti fi stage comeback kára yọ wá padà rí wọn nírìí èèyàn rẹ̀ kí ló wá rò pé èèyàn gidi ni wọ́n pé wọ́n fight fẹ́tọ̀ ìlú ẹ̀tọ́ ìlú la fẹ́ fight fún lóòótọ́ àtàwa náà including àwa náà bẹ́ẹ̀ ẹ jẹ́ ká fọgbọ́n ṣe o ẹ má jẹ́ kí amúrọ̀bà ó gbẹ̀yìn kúlé wọlé bí a ti ń parí ìjà o ẹ jẹ́ ká ronú dáadáa ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ court kò sí court ó gba ìrònú sí gan àwa náà ti pìpì àlọ́yà bẹ̀ tó gba ìrònú o ọ̀rọ̀ yìí gba ìrònú pẹ̀lú báwọn kìíní yìí ṣe fọ́n jáde they have an hidden agenda lórí ọ̀rọ̀ tí ń ṣẹlẹ̀ Ìbàdàn wọ́n ní hidden agenda kán máa lọ dá ibùdó ogun sílẹ̀ nílùú Ìbàdàn tí Ìbàdàn ní òsì ní wọ̀ ẹ jẹ́ ká tètè lé ẹlẹ́yọ̀rọ̀ lọ ká tó fàbọ̀ fàdìyẹ mo sọ̀rọ̀ wọn dáadáa níbẹ̀ ohun tí wọ́n gbé jáde ẹlẹ́ẹ̀kejì àwọn wàásì tí mo ṣe l'Ógbómọ̀ṣọ́ mo fura pé wàásì yẹn hì tí wọn pẹ̀lú tí mo sọ wípé àwọn analogy téèyàn fi jí reasoning faculty èèyàn téèyàn fi burst the brain èèyàn pé orí ẹ̀ ti kú dídìde why to hate Christian why to hate traditionalist why to hate everybody nítorí ọ̀rọ̀ ẹ̀sìn kí ló dé tó jẹ́ pé nígbà tó bá fẹ́ gba ẹ̀jẹ̀ lọ́sítù kí ló dé tó kì í béèrè pé ṣẹ́jẹ̀ Christian ni àbẹ́sẹ̀ traditionalist wọ́n á fún ẹlẹ́jẹ̀ ò ní béèrè o mo wá padà tún wá post ẹ̀ torí mo fẹ́ wò pé ṣé nǹkan yìí ló dùn wọ́n ni mo wá kó 18 questions mo kó jáde mo post ẹ̀ sórí Facebook láàrin 12 hours ẹ wá wo ìbú ẹ wá wo èpè gbogbo ẹ̀yin tẹ́ ń bá mi dá wọn lóhùn ẹ ra àánú Ọlọ́run
níbo ni wọn ò tó bá jẹ́ wípé ní tí mo gbé dání mi ò wà convinced lórí ẹ̀ ni ibi tẹ́ hàn mí lè mọ̀ dé ó yẹ kí n ti padà má dúró nǹkan tẹ́ ẹ ṣe fún mi ni nítorí kálàfíà lè wà ńlẹ̀ Yorùbá mọ̀ fìtínà tẹ́ fojú ọ̀tá mi rí ni àmọ́ bẹ́ẹ̀ ṣe ṣètò kòkò làrọ̀ tá le ẹ̀ ń bá mi lẹ́ni tó tún le jù tàtẹ̀yìn wá lọ ni mélòó lára yín mélòó lára gbogbo yín èmi nìkan ni mò ń ṣe kìyìn báyìí èmi nìkan ni mò ń ṣe yín ríẹ lẹ wá ń da akótọ́bánu lẹ ń gbọ̀n ọ̀tún gbọ̀n ó sì aláìsàn mi ń kún rọ́jú ló ń rọ̀ ṣe ìdù sẹ́yìn nìkan lẹ́ẹ̀dá ayé ṣe ni mo béèrè question 18 lórí péjì yẹn káwọn èèyàn wọ́n wá fọ́n jáde wọ́n wá gọ̀ débi pé the same èébú tí wọ́n búbọ̀ náà wọ́n tún máa repeat the same method tí wọ́n lóbọ̀ náà ni wọ́n tún máa nílà ká yìí wọ́n sọ fún yín pé torí tí yín lọ́lọ́run fi dáyé ni mo ti sọ yẹn rí tó darí wọ́n gbà yẹn torí mùsùlùmí nìkan kọ́ lọ́run fi dáyé torí ènìyàn lọ́lọ́run fi dáyé ẹtún tún yẹn náà gbé torí ènìyàn la fi dáyé a máa dá ènìyàn torí kó lè wá sí lọ́nà wa ma khalaqtul jinna wal insa illa liya'budun mo kọ́ sórí kíní yẹn mo ní humanity first àwọn kan jáde nígbà tó jẹ́ pé wọ́n lajú kún ẹ̀kọ́ tí wọ́n kọ́ bẹ́ẹ̀ àìmọye èèyàn tó lọ yunifásitì tí yunifásitì ò kọjá lára rẹ̀ àìmọye ẹni tó lọ Cairo tí Egypt ò kọjá lára rẹ̀ àìmọye ẹni ó lọ Saudi tí ò rí ọ̀làjú Saudi mú wá ìwà oko ìlú táwọn olùmọ̀ lòun lọ gbé wálé. mo sọ níbi lecture yẹn mo ní ẹ wo for example kí ló dé mo sọ níbi write up tí mo kọ jáde mo wá kọ 18 mo kọ jáde pé 1 tí ẹ̀jẹ̀ bá tán tí wọ́n bá ní ká ìgbẹ̀jẹ̀ lọ hospital kí ló dé tẹ́ kí n béèrè pé sẹ́jẹ̀ Christian ní àbẹ́jẹ̀ traditionalist tẹ́ bá fẹ́ ṣe kidney transplant fẹ́ni tó bá ní kidney problem ní béèrè pé kidney tẹ́ yọ yìí ṣé ti church ni àbí ti Christian àbí ti ilé traditionalist ní béèrè paracetamol àtàwọn oògùn tẹ́ ń lò ní béèrè pé ṣé kìí ṣe pé church ni ló ní company tí wọ́n ti produce eléyìí zojon tó fẹ́ operate yín lásìkò emergency ní béèrè lọ́wọ́ ẹ̀pẹ́ni tó fẹ́ operation yẹn dàpọ̀ ẹ̀dá dúró náà ẹ̀jẹ̀ á béèrè mùsùlùmí ni abẹ́lẹ́sìn christianity gbọ́dọ̀ fọwọ́ kan tiwa ní béèrè ń jẹun ìrẹsì ẹ̀wà iṣu gbogbo oúnjẹ níwádìí pé ta ló gbin kínní bóyá kìí ṣe ẹlẹ́sìn rẹ ni náírà owó tó ná dọ́là pound sterling yan gbogbo owó riyad tó ná ọmọ ibi tó wọ̀ yẹn ti dé kó tó kàn yẹn lọ́wọ́ kí ló dé tó dànù the same owó tí wọ́n fi ṣètọrẹ ní church the same owó náà wọ́n lọ fi ṣètọrẹ nílé Ifá the same owó náà wọ́n tún mú wá mọ́sálásí kò yé ẹni kí ló dé tó reject owó yẹn owó tásẹ́wọ́ ti gbà tó gbà tó fi tí nǹkan ọmọkùnrin ti yí ní wọ́n gbàgbà nígbà ọ̀sàlùwà látọ̀gbà mi ìtọ́mọ̀ ọlọ́run ìsọba ìka aláàánú lọ́lọ́run ọlọ́run ní gbogbo yẹn ní kí ló dé tẹ̀ ronú oxygen tá mí símú kí ló dé tọ́lọ́run sí oxygen táwọn christian lọ́tọ̀ táwọn traditionalist lọ́tọ̀ táwọn mùsùlùmí lọ́tọ̀ bí natural disaster bá dé lu kan gbogbo ẹni tí bẹ́ẹ̀ lu yẹn ni ó forí kò ọjọ́ ìjì atẹ́gùn òjò ni o ọjẹ́ ilẹ̀ rírí ni o atẹ́gùn yẹn ò ní wò pé ilé lè máàmù lélẹ́yìí ẹjẹ́ ń filẹ̀ ilé pásítọ̀ lélẹ́yìí gbọ́dọ̀ débẹ̀ ilé babaláwo lélẹ́yìí no yóò kó gbogbo àdúgbò yẹn kọ́ ni tó bá wá rí bẹ́ẹ̀ ọlọ́run ọba mi ń pòwe fún yín ẹ̀ẹ́dẹ̀ fúra ẹ̀ ń lo íńtánẹ́ẹ̀tì papọ̀ íńtánẹ́ẹ̀tì tó jẹ́ pé ẹni tó ṣe ó ti ẹ̀gbà pé kò sí ti ń dọ́lọ̀ lẹ́ni tó ṣe íńtánẹ́ẹ̀tì the same íńtánẹ́ẹ̀tì tí wọ́n lò tó ọ̀rá dẹ́ta gbogbo owó tó ń san ọmọ bí tó ń sanwó yẹn sí o mẹni tí ń gbowó yẹn bóyá ẹni tó tako ẹ̀sìn rẹ ní í ṣe lórí íńtánẹ́ẹ̀tì kan náà tí wọ́n ti ń sọ̀rọ̀ the same thing Christian yóò sọ̀rọ̀ ńbẹ̀ the same thing traditionalist yóò sọ̀rọ̀ ńbẹ̀ lórí the same íńtánẹ́ẹ̀tì gbogbo ẹ̀kọ́ ayé tá ń kọ́ physics chemistry history àti social gbogbo tó jẹ mọ́ art gbogbo tó jẹ mọ́ science gbogbo àwọn ẹ̀kọ́ ayé yìí ṣé ẹlẹ́sìn kan ló kó jọ ni gbogbo wa àjọdá ọpọlọjọ láyé fi wà interesting ló fi ṣe gbé Ọlọ́run sọ fún wa nínú alukur'an Ọlọ́run sọ pé ya ayu anas ọ̀rọ̀ humanity ni Ọlọ́run fẹ́ bá yín sọ̀rọ̀ ìjẹniyàn lọ́lọ́run fẹ́ bá yín sọ ya ayu anas inna khalaqnakum min dhakarin wa untha waja'alnakum shu'uban wa qaba'ilan lita'arafu inna akramakum indallahi atqakum. Ọlọ́run ní ẹ gbọ́ mo pè ẹ̀yin ènìyàn humanity lọ́lọ́run fẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀ ọba mi fẹ́ sọ̀rọ̀ humanity ó fẹ́ sọ̀rọ̀ ẹ̀sìn ó wá kọ́kọ́ gbé ọ̀rọ̀ humanity síwájú bọ́ ọba mọ̀ tí ń jẹ́ nìyàn ẹ̀sìn ó yẹ bọ́ ọba mọ̀ tí ń jẹ́ nìyàn ìkà ló yà Ọlọ́run ní mo pè ẹ̀yin ènìyàn mo dá yín lára ọkùnrin kan àtobìnrin kan waja'alnakum shu'uban wa qaba'ilan mo wá ṣe yín ní tribe by tribe nation by nation continent by continent shu'uban wa qaba'ilan lita'arafu just for recognition kẹ́ ẹ̀ lè dára yín mọ̀ ni mo fi ní kẹ́ ẹ̀ wà ní nation by nation ó wá ṣẹ̀ṣẹ̀ gbé wá pé inna akramakum indallahi atqakum tẹ́ bá wá mọ̀ra yín tán ènìyàn lẹ́ẹ̀bà díìl ara ènìyàn lẹ́ẹ̀ ti sẹ́ lọ́hùn ẹni tó dáa jù níwájú Ọlọ́run lẹ́ni tó bẹ̀rù Ọlọ́run lára èèyàn ẹ̀dá ẹgbẹ́ kí wàá ni mo wí tó wá dariwo tẹ̀ẹ̀dẹ̀ ń pariwo bíi jàkà ẹ̀ ń pariwo bíi kẹ́tẹ́kẹ́tẹ́ inna ankara la aswati la sawti la hamir omi ò ní sẹ́mọ́ nítorí akéwùgbà góòlù wọ́n jáde lẹ́ẹ̀márùn lójúmọ́ wọ́n gbà àsomọ́ ẹ lọ́pọ̀lọ́ ni ṣé nítorí nítorí jẹ́ tó mi ṣé nítorí pàkásìtì yẹn pẹ̀ tó fẹ́ dá wàhálà lẹ̀ níbàdàn ẹrú Ọlọ́run kan ló pè mí lórí ọ̀rọ̀ yẹn ló jẹ́ kọ́rọ̀ yẹn wà interesting
ìlú òyìnbó ló wà ó ní ẹdí díẹ̀ tètè lọ pa náà ọ̀rọ̀ yẹn káwọn èèyàn yìí tó sọ di wọ́ọ̀wọ́ nílẹ̀ Ìbàdàn lílọ tí mo lọ yẹn ló dùn wọ́n tó rán rí then 400,000 naira nígbà jẹ́ pọ́ ọmọ àwọn oníṣẹ̀ṣẹ̀ ni ẹ̀ sì bẹ̀rù Ọlọ́run pẹ̀lú àdáparọ́ mo fi ọba tó ní mi búra kò sí tọ́kàn mi you don't have any moral right láti bi mí léèrè wípé kí n máa wá sọ wípé mo ṣe nǹkan kan kí ni tèmi àti yín ti jẹ́ bẹ́ẹ̀ mo fi ọba tó ní mi òun ni mo fi búra wípé níjọ́ tí mo ti ń bẹ láyé kò sí babaláwo kan tó lè sọ wípé mo jókòó wájú òun báyìí wọ́n sọ pé máa yẹ nǹkan wò fún mi tàbí máa ṣe nǹkan kan wò fún mi omi ń sọ̀rọ̀ bí wèrè ń fà ké sin kí lọ́kàn mi ò ṣe rí nínú ayé mi ò tiẹ̀ ní ìdí àti bẹ́ẹ̀ sọ̀rọ̀ gbogbo ẹni tí bá ń dáadáa parọ́ mọ́ọ̀yàn mọ́ tí Kùránì sọ nípa wọn gbogbo nǹkan wọn yóò nítumọ̀ níjọ́ tẹ́ tí ń bà mí lórúkọ jẹ́ mo tún gírètì sí ni mo ń greater than all of you ayédèrú pé mo ń sọ nǹkan tó mọ́gbọ́n dání ilẹ̀ Yorùbá ẹja ṣera wa lọ́kàn mùsùlùmí inú wa ẹlẹ́sìn kìrìsìtẹ́nìtì inú wa ẹja ṣera wa lọ́kàn ẹ má jẹ́ ká gba àwọn èèyàn yìí láàyè kán wá sọ wá dọ̀tá ara wa o mùsùlùmí ẹ stop láti máa bú àwọn ẹlẹ́sìn mi ẹ̀yin ẹlẹ́sìn mi náà iná stop láti máa bú mùsùlùmí àjọ nílùú mi ìtajọ gbé ilẹ̀ Yorùbá yìí lájọ gbé ẹ má jẹ́ káwọn tí wọ́n ti gba contract láti àwọn tribe mi ti ń bẹ Nàìjíríà láti wá dalẹ̀ Yorùbá rú ẹ má jẹ́ kán ráyè tọwọ́ bá ní wa o wàláyé ilé tí wọ́n tó fẹ́ sí ilẹ̀ Ìbàdàn tí wọ́n bá rí ṣe tán wọ́n padà bọ̀ wá bá bàbá Olúbàdàn ẹ lọ wo iye ọba tí wọ́n ti yẹ̀yẹ́ o ọba tó bá tẹ̀lé tiwọn tó ronú bíi tiwọn lọ́lápẹ̀lẹ́ lọ́dọ̀ wọn ọba tó bá nílà káì tó sọ pé ń tẹ́ pé wá yóò kì í ṣẹ̀sìn ọ̀tá ni wọ́n mú wọ́n lè sọ pé òní ọ̀kọ̀ọ̀kọ̀ wọná gbogbo eléyìí báyé bá ń bá bàjẹ́ lọ báráyé bá ń bá bàjẹ́ bọ̀ ká sọ wà wù ká wà náà ká mọ̀ dára báyé bá ń bá bàjẹ́ lọ káráyé bá ń bá bàjẹ́ ká sọ wà wù ká wà náà ká mọ̀ gbogbo lẹ Yorùbá pátá ẹja síra wa lọ́kàn ẹ wá ariwo tá a patọ́ náà fi wá lọ́wọ́ àwọn tí wọ́n wọ Old Ọ̀yọ́ National Park kò rí bẹ́ẹ̀ láwọn state mi o ẹ rí i pé mo sọ ń gbà yẹn pé náà Yorùbá ariwo lórí eléyìí tí wọ́n fẹ́ dálẹ̀ yìí náà ariwo wọ́n má da ogun ẹ̀sìn lẹ̀ nílùú Ìbàdàn ọ̀rọ̀ òṣòlóòlù bàbá Olúbàdàn sọ pé ju agbára wọn lọ láti control rẹ̀ kí bàbá Olúbàdàn lẹ̀ Ìbàdàn kán pé bàbá wa Ìmáàmù Ìbàdàn kán pé àwọn àfáà wa rọ́bìtà kán pé àwọn àfáà wa ní ìtìhad kán pé àwọn náà kán ṣàlàyé kí ló ṣẹlẹ̀ ẹ bá wọn ṣètò ẹ má jẹ́ ká ta abẹ́ ọ̀rọ̀ ọmọ yìí kan lọ sọ́dọ̀gùn o ọ̀tọ̀ ní tèmi náà tí mo rò tẹ́lẹ̀ mo rí ọwọ́ tí wọ́n gbé ló jẹ́ kí n tètè padà àwọn èèyàn yìí wọ́n ní hidden agenda gbogbo wa nílùú Ìbàdàn ẹ jẹ́ ká unite lẹ́yìn bàbá Olúbàdàn ilẹ̀ Ìbàdàn bàbá tó ní làákàyè tọ́nà ń fún ní wisdom bàbá tó rí wájú tó rẹ́yìn bàbá tó wà connected káàkiri ni bàbá Olúbàdàn ilẹ̀ Ìbàdàn is one of the most respected monarch in Africa ẹ jẹ́ unite lẹ́yìn bàbá Olúbàdàn ilẹ̀ Ìbàdàn bàbá Olúbàdàn ẹ̀yin náà wá gbé kọmitì tìde kán bá àwọn mùsùlùmí sọ̀rọ̀ níta bá ń ṣe tí ní aráàlú lára kán rí pákéjì ẹ̀ Christian ní tí wọ́n ń ṣe tí ní aráàlú lára kán rí pákéjì ẹ̀ traditionalist ní tí wọ́n bá ń ṣe tí wọ́n ti yàn mọ́lẹ̀ káwọn náà ó rí pákéjì we are no more in stone age this 21st century a computer age a technological age lásìkò táwọn orí ìlú tó lajú láyé nìkẹ́ni kankan máa ṣe tradition kò sílùú tí ò ní tradition rẹ̀ ó ń kálukú ló ní nǹkan tó jẹmọ́ ní tán fi ń pera wọn ní native ìlú kan bẹ̀tí ká package ká rí package ẹni tí ò bá lọ bí ìgbà ṣe ń lọ wàláhì ohun tó ń bá gbà lọ o ẹ̀sìn tó bá move pẹ̀lú ìgbà yóò mọ̀ relevant títí ayé ni ẹ̀sìn tó bá dúró tí ò move ìnirọ̀ ètò òkú falimá efsudu ìsáàtọ̀ báwa yín làmúyẹ jírí làmúyẹ tv omi tó bá dágún sójú kan wàláhì ó máa ń rùn ni omi tó bá ń sàn òun ló lálàáfíà kí ló dé tẹ́ takú sójú kan ní ká ẹ change Kùránì ní ká ẹ change bá nàbí ṣe nǹkan àmì ẹ fi ọpọlọ ṣe ànábì náà ti sọ pé ntí mo bá pa yín láṣẹ ẹ ṣe ntẹ bá lágbá tọ́lọ̀ ń bá pa yín láṣẹ ẹ make sure pé ṣe àmọ́ ntẹ́mi ànábì bá pa yín láṣẹ ntó bá convenient tó possible nínú ẹnì kẹṣì ó wà nínú àdìsí sọ yẹn gbogbo eléyìí tí mo wí mo fi kì wá nílọ ní báyé bá ń bá bàjẹ́ lọ báráyé bá ń bá bàjẹ́ ká sọ wà wù ká wà náà ọmọ ìyá mi Sunday Igboho sà orílẹ̀-èdè fi labú àfìgbà tó forí làájá mo bẹ́ẹ̀ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run orí kìí ṣe gbogbo orí tó bá jìyà nígbàdùn wà dúró tó forí rọ́kọjá níjọ́ tí wọ́n kó bá wa bẹ́ẹ̀ nílé níjọ́ tí wọ́n lé ẹ nílùú lọ́jọ́ tó ń tiẹ̀ mọ́ lé tó deserve lọ́jọ́ tó fẹ́ wẹ̀rù plane tí wọ́n gba passport náà tó embarrass ìyàwó ẹ̀ ọjọ́ tó fẹ́ tó dámọ̀ràn kó ń bọ̀ wá pé ìyá rẹ̀ kú ó di dandan kó rí bí ìyá rẹ̀ tó fẹ́ fẹ̀gbẹ́ lé wọn mọ̀ jẹ́ kó rí sáré kó mọ̀ gbà tí ìyá rẹ̀ máa ń wọ kùtù ó ti jẹ́ ìyà kọjá àfikún dẹ̀gbádùn rẹ̀ ẹni ọba sọ pé oore tọ́lọ́run ṣe fún ẹ̀ yìí pọ̀ ó ń tọ̀ ń dá ó yẹ kán yẹ orí ẹ̀wò kan gbé lọ Socratic hospital ó ṣe bẹ̀rẹ̀ ní tó rẹni tí ń sọ̀rọ̀ káàkiri ayé ni ẹ àmọ́ olóyè Sunday Igboho
àwọn alákatakítí àwọn kan bẹ̀ tí wọ́n ń tò sábẹ́ olóyè Sunday Igboho. Àwọn èèyàn retí pé máa sọ̀rọ̀ lórí ètò jáde nílọrin tí ń pé àfẹ́ ìlú ẹkùn nílùú Ìlọrin. Mo ti tan kámẹ́rà, mo ti fẹ́ sọ̀rọ̀ burúkú kí n tó wá gbúrò pé ọ̀kan nínú àwọn alákatakítí ẹ́jẹ̀ǹtì wọn ọ̀dálẹ̀ kó lè nú wọn ó ti sáré pé olóyè Sunday, ó ti pe tìlọrin náà, òun náà ní sọ̀rọ̀ olóyè, òun náà ní sọ̀rọ̀ ẹ̀ tiwọn. Àwọn èèyàn yìí náà ní ń bú traditionalist, àwọn náà ní ń sọ̀rọ̀ tradition, wọ́n bú Christian, àwọn náà ní ń sọ̀rọ̀ Christian. Ó ti sáré pé wọ́n pe ẹ dákun ẹja parí ọ̀rọ̀ tọrọ rí i pé gúùpù bí táwọn fi ń da ilẹ̀ Yorùbá rú ibẹ̀ nílẹ̀ Yorùbá fẹ́ bọ́ọ̀lù. Olóyè Sunday Igboho ìrìn àjò yín ọ̀jọ̀ra yín o, ẹ̀rìn lọ́tọ̀ọ̀tọ̀ kó ń kálukú ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ kó ń kálukú ọmọ yòówó tó pa o. Ẹ má gba àwọn alákatakítí láàyè. Olóyè Sunday Igboho iṣẹ́ tẹ́ gbé dání bó ṣe dáa tó tí gbogbo òlú fẹ́ràn rẹ̀ tó, ọwọ́ àwọn alákatakítí yẹn ó lè ba nǹkan jẹ́, Ọlọ́run ní bá ṣẹ́jẹ́ fún yín o. Níta gbé dání ìfẹ́ gbogbo òlú ni, táwa dẹ̀ fẹ́ràn yín tán 100%. Àmọ́ àwọn alákatakítí ẹ má jẹ́ kán lọ mú kòkòrò bàṣìjẹ́ wá sínú ọbẹ̀ tẹ́ ṣe o. Bàbá mi Ọọ̀ni Ilé Ifẹ̀, bàbá dáadáa, ẹ̀yin lẹ́sẹ̀ yìí tán fún ìlú ẹkùn 100 million tẹ́ fílẹ̀ bàbá wa, gbogbo ọ̀ràn tí ń sọ Yorùbá láyé lẹ̀ fowó yẹn lẹ̀ fún, kì í ṣe ìlú ẹkùn nìkan. N tá à ń wí nìyẹn, oríṣi ọba ló wà nílẹ̀ Yorùbá. Àwọn ọba tí wọ́n lè mówó lórí transformer bẹ́ẹ̀ nítorí tí wọ́n jẹ tí wọ́n mu, wọ́n lè ta ọjọ́ bí wọ́n bẹ́ẹ̀ dé wọn nítorí owó. Àwọn ọba kan bẹ bí wọ́n bá ti rówó, wọn àkọ́kọ́ da yẹ́rú, wọn àkọ́kọ́ fẹnu sọ jargons tí wọ́n bá gbowó lọ́wọ́ ìjọba. Àmọ́ tí wọ́n bá rẹ́ lẹ́sìn míì, wọ́n mọ̀ bí wọ́n sì yẹ̀yẹ́ lẹ́sìn míì nítorí pé wọ́n lówó tí wọ́n gbà ń bẹ̀yìn. Àwọn ọba kan dẹ̀ wà àlàáfíà ni wọ́n wà. Àwọn ọba kan wọ́n wà industrious, nínú wọn lẹ́yìn wà. Ẹ wá dúró company tẹ́ni. Àwòkọ́ṣe rere lọ́lọ́run ṣe yín fún gbogbo ọba ilẹ̀ Yorùbá. Kan kọ́kọ́ wá báwọn náà ó sì rí nǹkan kó jọ kábùkù ọmọ máa kàn wọ́n. Ẹ̀yin lápèjúwèrè. Ọba mélòó ló lè sọ níta gbangba ilé ìtẹ́ ẹlẹ́ẹ̀mọ̀ san díẹ̀díẹ̀ yẹn, mo mọ̀ pé ẹ̀dọ́gbẹ́ gbórí pamọ́ ni kò ju tẹ̀lé san lọ láàrin seconds. Bẹ̀tẹ̀ wo bí ìgbà ṣe ń lọ, bí ìlú ṣe ń lọ, káriwo ọmọ pọ̀ lẹ́fin ní màá fún ọ ní 10 million. Ó yẹ onílàáká ìgbé ẹ̀ gbórí pamọ́ ni bó ṣe yẹ kó nílàáká yóò ṣe. Abẹ́ rí nǹkan, ẹni tó yó ń panu, ẹni ẹbí ń pa mí ó sì máa rankùn bọ́nbọ́n yóò pọ̀ òun lòún kọ̀ntró ayé. Bàbá mi Ọọ̀ni Ilé Ifẹ̀, ṣèbọ́lọ́hun ló fi ẹ̀bùn Yorùbá. Ọọ̀ni ìbọ́lọ́hun ló fi ẹ̀bùn Yorùbá tẹ́ fi ní kàràmà kárí ayé. Mo ń sọ eléyìí láti fi dúpẹ́ owó tẹ́ fún ìlú ẹkùn. Àlóore tẹ́ kọ́ fojú kan kó má parẹ́, èyí tẹ́ bá fọwọ́ bá kọ́mọdò fún. Ọ̀nà yóò wù tẹ́ǹtọ̀ tó fi yẹyin Ọlọ́run mọ́ gbábẹ́ lọ ẹ̀yìn, Ọlọ́run mọ́ gbábẹ́. Mo ṣàdúrà lọ́pọ̀lọpọ̀ fún ọmọ ìyá mi Èrè Àsàlátù tí ń kọrin. Èrè Àsàlátù mọ̀ sí wẹ̀yìn wò, kò sẹ́ni tí ń bẹ láyé tí ọ̀sẹ̀ lọ. Wallahi àwọn tí ń criticize ẹbí tí wọ́n ti ń rí owó, ibi ọ̀nà ibi tí wọ́n ń gbà rówó, wọ́n àkọ́kẹ́jẹ́ èèyàn ọ̀sẹ̀ nítorí pé wọ́n fẹ́ rówó. Àwọn eléyìí ni wọ́n jáde ní sọ pé ọlọ chọ́ọ̀chì ọlọ́kọrin. Ẹ bá àwọn ní sọ pé àràmù lórin, ẹ ti pé nǹkan ní àràmù, ẹ fi ilẹ̀ lórí àràmù ẹ̀ fún wa tọ́nà nílẹ̀ kan jọ dájọ́. Ìwọ ni kò kàn mọ àwọn nǹkan tó sọ níbi orin tó bá kọ mbẹ, ní tí ó tako àkídà rẹ má wí jáde o. Tòrọ àgbà owó ọ̀tàn bẹ̀tí tó bá fẹnu sọ wọ́n lè lo against ìwọ náà láyé ń bí ga ìgbà ká tó dọ́jọ́ gbé ìjà kìámọ̀. Ọwọ́ yẹn nìkan ni iṣẹ́ rẹ ló lọ ṣe, kàn mọ tó sọ tí ò ní tako àkídà. Ìmọ̀ràn tí màá fún ọ nù, sórí gbogbo ariwo tó ń pa yẹn fi wọ́n lẹ̀. Mélòó wọn ló gbéṣẹ́ fún ẹ? Àbáwọn tí wọ́n gbéṣẹ́ fún ẹ tẹ́ disappoint tí wọ́n tún gbé yín lọ kóòtù tí wọ́n tún ní ẹ máa lọ wọ́wọ́ ńlá wa. Àbáwọn tí wọ́n pè ní àràmù yìí kọ́. Àwọn náà tí wọ́n ń gbé pé nǹkan ní àràmù, ẹni ò bófin Ọlọ́run mu, Ọlọ́run sì ṣàánú ọmọ ọlọ́mọ, ó tó rí bí gbégbà, ẹ̀tún wá ló ṣe lọ́bẹ̀. Ọ̀rẹ́ ẹni ògbóúnjẹ lẹ̀, ọ̀tá wá gbóúnjẹ lẹ̀ wá ní àmọ́ jẹ chicken bíi tọmọ ń tíátà Kádírì. Ọ̀tá gbé chicken àti rẹ̀ sílẹ̀ ní ọmọ jẹ. Eégún ọbẹ̀ ni ò ní jẹ o, ata ọbẹ̀ ni ò ní jẹ́ kó sì ń mú o, iyọ̀ ọbẹ̀ ni ò ní jẹ́ pọ̀ ju o, jẹ́ ń tó jẹ́ ad-daruratu tubihu ma'dhurat. Sàn gbéṣẹ́ fún ẹni. Sàn wá bó ṣe jẹ́ nǹkan láyé. Èmi àti sọ pé náà ni gbogbo olórin lọ. Ẹ̀yin tẹ́ ti sọ pé náà ni gbogbo olórin lọ. Kí ló tún wá kàn yín pẹ̀lú olórin? Leave them for God judgment. Let Allah judge. Ẹ̀yin kọ́ lọ́lọ́run. Ẹ yé dalẹ̀ Yorùbá rúwó tó gẹ́. Gbogbo Mùsùlùmí ilẹ̀ Yorùbá ní parí. Mo fi Ọlọ́run bẹ̀ Ọlọ́run fún yín. Ẹ jẹ́ àfọwọ́sowọ́pọ̀. Ẹ jẹ́ àfọwọ́sowọ́pọ̀. Pàápàá jùlọ lórí àlàáfíà ilẹ̀ Yorùbá. Lórí ọ̀rọ̀ tí ń ṣẹlẹ̀ ń Ìbàdàn. Ẹ̀yin bàbá wa Rọ́bítà. Ẹ jẹ́ àfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn tó kù. Ìbáwọn kan ní ìbára ń tíyànsí náà ni pé kán máa lọ impersonate orúkọ Rọ́bítà tí wọ́n ti dálẹ̀ láti 1960. Lẹ́yìn ìgbà táwọn nábì ti wọ́ọ̀nù wa pé wà láàyè bí ahadukum ìkọ̀ọ̀kan nu yín ò gbọ́dọ̀ lọ yọ owó ọjà ala bay'ihi lórí ọjà tọmọ ìyá rẹ̀ ti kó wọlé. Hadithu sahih. Kí lẹ bá débi tẹ́ ń lóko. Kí lẹ bá débi tẹ́ ń ló. Èmi ti sọ wọ́n lẹ̀ ń bọ̀ wá fáwa náà. Ẹ ń bọ̀ wá photocopy tiwa náà ẹ̀jẹ̀ kan má bọ̀. Ẹ bá wa ń bẹ̀. À ń retí yín o torí ẹ̀ ní débì kan àfikẹ́ ìdàgbìn yẹn kù.
ẹ ní dàgbò kan àfi kẹ́ ẹ dàgbò yẹn rú bẹ́ẹ̀ bá dẹ̀ rí olówó wàláhì tẹ́ bá rí wọn lọ́dọ̀ olówó ẹ rò pé àwọn ni wọ́n ń fọ bàtà olówó ni kò sí tí wọn ò lè ṣe tí wọn bá débi owó wà ẹ bá ní àmọ̀kúnlẹ̀ ká má dọ̀bálẹ̀ kẹ́nìkan ń bá wọn dọ́dọ̀ bàbá wọ bá lọ́rin ẹ má yẹ kúnlẹ̀ mẹ́ta tí gbogbo wọn ń ṣe lẹ́ẹ̀fì mọ̀ pé alábòsí ni wọ́n wàláhì tí wọ́n jẹ ni wọ́n wá wọ́n fẹ́ gbalẹ̀ Yorùbá ni wọ́n fẹ́ dá kingdom sílẹ̀ ni ẹ̀jímọ́nì náà fẹ́ fọ́ọ̀mù nílẹ̀ Yorùbá and we won't allow it to work kò sọ́gbọ́n tí wọ́n rí dá sí o ọmọ akéwùgbẹ̀rù wí tó mo ní kí ẹ má ṣe ká eléyìí tí mo sọ yìí mo mọ̀ pé ìtọ́jẹ́ plan wọn ni láti tún drag mi wọ crisis mi padà kàn máa sọ̀rọ̀ kémi máa fèsì torí pé ń tọrọ àwọn lọ́rùn láàrin crisis làwọn tí ń trend ní ti ń rówó jẹun tí ò bá ti sí wàhálà nílùú ẹ̀ lẹ́gbùrò wọn torí wọn ní mẹ́sẹ̀jì wá sí ẹ̀yọ̀ kan tí wọ́n pass àmọ́ tí wàhálà bá ti dé gbogbo wọn ọ̀ràn gun apá ni ẹ lọ wo gbogbo àwọn pass video wọn wàhálà ni ẹ̀hìn afẹ́ defend Islam alágbà kò lélẹ̀ ẹ̀hìn mọ̀náfìkì lélẹ̀ ẹ̀hìn ọ̀sẹ̀bọ̀ lélẹ̀ gbogbo tí wọ́n ti sọ wọn ní àǹfààní kan tí wọ́n sì fara yìí tọba rí bẹ́ẹ̀ ìran Yorùbá ẹja ṣera wa lọ́kàn mùsùlùmí wa Yorùbá ni Christian nínú wa Yorùbá ni traditionalist irú wa Yorùbá ni a lè kíra wa a lè jẹun pọ̀ a lè dìmọ́ra wa a lè dunnú síra wa a lè congratulate ara wa káwọn náà bí ìrànwọ́ ṣe gòkè ká má jáwé ilé ìran dẹ̀ràn jágbàjàgbà rédèrèdè yìí ká má jẹ́ wọ́n tì wá lọ bí tí ọ̀dà wọ́n ti fẹ́ sọ̀rọ̀ Yorùbá dèrò ẹ̀yìn àwọn láwọn ọ̀gá wọn tán jẹ́sẹ́ fún o ní tribe mi tó wà Nàìjíríà àwọn lọ̀gá wọn láwọn agent ń bẹ̀ tí wọ́n ń jẹ́sẹ́ fún ẹni fẹ́ ra lẹ̀ ẹ bá lè ṣe akéwà gbọ́dọ̀ dòwò pọ̀ anílẹ̀ ní gbogbo ilẹ̀ Yorùbá hectares of land bákan náà àwọn ilé àtilẹ̀ tó wà nígboro ẹ mọ́ ọmọ yín wálé ẹ̀kọ́ wa Royal Gogo Plus àti ilé kéwú àwọn ọmọ náà lálùbáríkà àti 2027 ẹ̀tẹ̀lé lè ṣẹ́ wa oṣù tó ń bọ̀ ni wọ́n fẹ́ stop owó gbígbà ìwọ̀n bá ń tẹ́ ẹ bá rí san wọlé deposit àwọn ọmọ bá ṣe bá yín package ẹ̀ tẹ́ẹ̀dẹ̀ sí àjì tó jẹ́ pé ká tó lọ ẹ sanwó yín tó kù bákan náà umra ẹ̀tẹ̀lé lè ṣẹ́ wa lọ sí umra ẹni ń wọ́pọ̀ ẹni ń wáya ẹ mẹ́sẹ̀jì wa ilé ìtàn ṣe ní physical láyé john tá a kọ́ jókòó yàwó jókòó bá àti bẹ̀rẹ̀ òun náà padà 08057818180 ọmọ akéwùgbẹ̀rù wìtó mo ní kí ẹ má ṣe ká nítorí pé rere lóòlùwà fi ń san rere.